Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man walah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nínú àwọn òbítíbitì irọ́ ìtí Ghulam Ahmad Al-Qadiani èyí tó pa òun náà ni wípé a rí wípé ìjọ Ahmadiyya jẹ́ ìjọ kan tí wọn ò lójútì rárá, bẹ́ẹ̀ sì ni àìlójútì wọn kọ lọ́dọ̀ Ghulam Ahmad. Ẹni bá ka tírà Ghulam Ahmad dáadáa ètò kọ pẹ̀lú èdè Lárúbáwá ẹ rí wípé ọ̀pọ̀ nú ọ̀rọ̀ wà tó wà nú ẹ̀ tó jásí pé ṣe ló jí káàkiri gẹ́gẹ́ bó ṣe jásí pé eléyìí ò ṣe jiyàn ń pa ẹ̀, ṣùgbọ́n tí yóò bá ní tìjú òun tọ̀hún yẹn yóò máa ja yàn kíyàn. Idha lam tastahi fasna ma shi'ta. Kò sírù wà tẹ́ẹ̀ ní bá lọ́wọ́ ẹni tí kò ní tìjú òun náà lárí ọ̀rọ̀ jọ Ahmadiyya sí. Tírà Ghulam Ahmad kó oríṣiríṣi ọ̀rọ̀ sínú arí bó ṣe ń jí Al-Qur'an yóò jí àìmáyé àyà káàkiri nínú Al-Qur'an ni á kàn àpọ̀ máwọn ọ̀rọ̀ míì á fi fọ́ọ̀mù òdìdí súra kan nínú síra tó ló ń gbà látọ̀dọ̀ Ọlọ́run. Bákan náà ó tó jí débi pé ó jí inú àwọn orin àwọn Shu'ara al-Jahiliyyun ó mú ó pè ní wáhíyù Ọlọ́run ló fi ránṣẹ́ sí wọn. Ó dáa a tún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbára nínú tíra Ghulam Ahmad tó jásí pé kò sí iyèméjì ń pa wípé inú Maqamatul Hariri òun náà ni àwọn ìbára náà ti jáde. Ghulam Ahmad wà ní ìbẹ̀rù Ọlọ́run bó ti wù kó lè kéré mọ́, torí pé ìbẹ̀rù Ọlọ́run wo láti retí lọ́dọ̀ káfìrí walaysa ba'da al-kufri sharrun hal ba'da al-kufri sharrun. Ṣé ẹ má ti jẹ́ kéfìrí irú wà bẹ́ẹ̀ ẹ̀ rí lọ́dọ̀ ẹ̀. A sì ń tẹ̀síwájú nínú sísọ díẹ̀ nínú àwọn irọ́ kàǹkà èyí tí Ghulam Ahmad pa. Nínú ẹ̀ ni wípé ó ní gbàtàn fẹ̀sùn kan wípé ó ń jí ìbára àti Maqam Hariri. Kàkà kí Ghulam Ahmad dìfẹ́ǹdì rẹ̀ wípé òun mú nǹkan kan ní Maqamatul Hariri ọdún kò ṣeé ṣe fún un. Ṣe ló lẹ̀ mọ́ Al-Qur'an pé Qur'an náà kó nú àwọn ọ̀rọ̀ àwọn Shu'ara al-Jahiliyyun Ọlọ́run náà lónú àwọn ìbára wọn. Ó túmọ̀ sí pé Ọlọ́run náà jí nínú àwọn ìbára àwọn akọrin tí wọ́n ti ń ṣẹ̀mí síwájú ká Nabi sallallahu alaihi wasallam tó dé gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run. So n táwọn ìjọ Ahmadiyya nìyẹn lọ́pọ̀lọpọ̀ gbà. Wọ́n tẹ́ bá fi ọ̀rọ̀ ẹ̀sùn kankan wọ́n á fi kan àwọn ànábì Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ ṣe padà máa gbọ́. Kódà wọ́n á fi kan Allah subhanahu wa ta'ala, wọ́n á fi kan Al-Qur'an. Ìjọ yìí burúkú pọ̀ ní ìròrí pẹ̀lú irú àwọn method yẹn. Kódà ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ challenge fún ìjọ Ahmadiyya ni pé ẹ fún wa ní òwe bíi mẹ́wàá. Torí ní tí Ghulam sọ ni pé gbàtán ní ó mú ìbára Maqamatul Hariri ó ń lò ní ọ̀rọ̀ ẹ̀ ó sì ń parọ́ wípé Allah ló fi ṣe wahyu tó fi ránṣẹ́ sọ. Kí ló sọ? ó ní law istukhrijat min al-Qur'an al-ibarat wal-amthal al-fasiha allati waradat fi qasa'id ash-shu'ara al-jahiliyyin la sarat qa'imatan tawila. Ó ní táwọn bá fẹ́ máa mú gbogbo àwọn ìbára àwọn expressions tó ti wà nú ọ̀rọ̀ àwọn akọrin jahiliyun tí Kùránì wá mú tí Kùránì náà lò, táwọn bá fẹ́ máa mú gbogbo ẹ̀ jáde òun á rí list tí ó gùn gan-an náà, òun á rí list tó máa gùn gan-an. Yẹn ni pé táwọn bá bẹ̀rẹ̀ sí ní tu àwọn expressions yẹn sílẹ̀. Challenge fún Saidi Timayi tó ní PhD nínú Arabic language àtàwọn ọmọ ìyá ìyókù òun náà ni wípé ẹ ṣáà wo àwọn ìbára wo ni Kùránì jí lẹ́nu àwọn Shu'ara al-Jahiliyyun gẹ́gẹ́ bí ànábì yìí bó ṣe sọ nínú tírà Nuzul al-Masih page 51. ẹ ṣáà wo àwọn ìbára tí Kùránì múnú àwọn orin àwọn al-Jahiliyyun. ẹ jẹ́ ká wò ẹ fi hàn wá níbo ló wà ń bọ̀ láti rí tálá kọrin tó ní ìbára náà owó yẹn àwọn Lárúbáwá ló ní. Ẹ sì fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti ń sọ ìbára yẹn kí ẹ̀sìn Islam tó dé, wọ́n ti ń sọ ìbára yẹn kí Allah tó fi Al-Qur'an ránṣẹ́ sí Ànábì sallallahu alaihi wasallam. ẹ̀ńtà ní béèrè lọ́wọ́ yín nìyẹn lóòótọ́ àti màpẹ́ lójútì rárá, ṣùgbọ́n ìyẹn ṣáà wò ó irú àwọn ìbára wo ló wà nínú Qur'an tó já sí wípé ṣe ni Qur'an lọ mú nínú ọ̀rọ̀ àwọn Jahiliyun àwọn ló ní. Allah máa ń pa ìtẹ́lẹ̀ ó yá ẹ ṣáà wò. tẹ bá kọ̀ tẹ́ lè ṣe bẹ́ẹ̀ fa in lam taf'alu wa lan taf'alu fattaqun nar allati waquduha an-nasu wal hijara. Torí náà ńkọ́ ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Allah. Torí náà ńkọ́ kíjọ Ahmadiyya fún wa lọ wá líìsì náà wá fún wa, kán fún wa ní líìsì kan tẹ̀ fún wa ní ọ̀rọ̀ bíi mẹ́wàá péré tí Kùránì jí mú nínú ọ̀rọ̀ àwọn Shu'ara al-Jahiliyyun tó bá já sí pé wọ́n tó bẹ̀ láti ṣe bẹ́ẹ̀. Nínú àwọn irọ́ kàǹkà yìí tí Ghulam Ahmad pa òun náà ni wípé ó ní laysa min adati ala al-itlaq an atanabbaha an mawti ahadin bi raghbati shakhsiyya.
ó lóun kì í ṣàdédé sọ wípé ẹnìkan ó kú nígbà báyìí òun ṣàdédé sọ bẹ́ẹ̀ torí pé nínú tá a mọ̀ nínú àṣà Ghulam Ahmad pé ó máa ń challenge àwọn èèyàn ó lè sọ fún wọn pé ẹni tó ń bá àwọn jiyàn yẹn wípé ẹni yẹn máa kú nígbà báyìí gẹ́gẹ́ bí ó ṣe sọ fún Abdullahi Atam tó fún ní oṣù mẹ́ẹ̀ẹ́dógún pé ó máa kú tíyàn kú nígbà tó oṣù mẹ́ẹ̀ẹ́dógún pé títí tógún mẹ́ẹ̀ẹ́dógún fi pé ó ní so lẹ́yìn ìgbà yẹn òun náà ni wọ́n á fi ẹ̀sùn kan Ghulam Ahmad ní ọ̀dọ̀ ìjọba wípé ó máa ń sọ pé àwọn èèyàn máa kú ó máa ń sọ pé parun máa bá àwọn èèyàn ó wá fẹ́ parọ́ láti sọ pé òun kì í sọ bẹ́ẹ̀ ó lóun kì í sọ pé ẹnìkan máa kú o làkọ́dí anba'tu min qablu an ba'd al-ashkhas misl Atam wa Bandit likiram ولكنهما أصروا على ذلك بأنفسهما وكتبا بأيديهم مصرين على أن أتنبأ بحقهما Ghulam sọ pé wọn kì í sọ pé ẹnìkan kan máa kú o ó láwọn tó ń sọ pé wọn máa kú gbà yẹn ìyẹn àwọn méjì péré Likiram àti Abdullahi Atam tó jẹ́ Christian wípé àwọn méjèèjì yẹn nìkan gbà tí wọ́n insist lórí pé tó bá tó bẹ́ẹ̀ kóun sọ pé àwọn máa kú lòun ṣe sọ pé ikú máa pa àwọn nígbà báyìí ọ̀rọ̀ yìí wà ní tírà Kashful Ghita page 32 ọ̀rọ̀ tí Ghulam sọ ni ó lóun kì í múnú bú àwa prophecy pé ẹnìkan máa kú. ولقد كذب المرثى في قوله هذا كذبا مستتيرا بسبب زوره من المحكمة tó fà tí Ghulam fi pa irọ́ yìí òun náà ni wípé ẹ̀rù ìjọba ló bá pé kó máa lọ ju òun sẹ́wọ̀n ṣẹ́rí Abdullahi Atam tawi Abdullahi Atam ò gbàbí kankan insist pé kí Ghulam Ahmad sọ pé òun máa kú àbọ̀ wọn ní kú lóòótọ́ Abdullahi Atam Christian ni ó ń bú ẹ̀sìn Islam ó dẹ̀ ń bú anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò sọ fún Ghulam Ahmad pé tó bá tó bẹ̀ wípé kó prophesy pé ikú máa pa òun Abdullahi Atam ò sọ bẹ́ẹ̀ kò dẹ̀ béèrè lọ́wọ́ Ghulam Ahmad rárá síwájú gbàtí Ghulam Ahmad sọ pé ìwọ Abdullahi Atam ó máa kú láàrin oṣù mẹ́ẹ̀ẹ́dógún sísìn nìyẹn wá sọ pé tó bá tó bẹ̀ kó jẹ́ kó wọn rí so ìjọ Ahmadiyya sámárò pé irọ́ ni ọ̀rọ̀ yìí kí wọ́n sá wò níbo ni Abdullahi Atam níbo ló ti sọ wípé kí Ghulam Ahmad tó bá tó bẹ̀ wípé kó sọ pé òun máa kú kí ìjọ Ahmadiyya sá wò torí pé Ghulam Ahmad parọ́ nínú tírà ẹ̀yẹn Kashful Ghita page 32. bákan náà bàbá tó bí arábìnrin tá ń pè ní Muhammad Bigam àti ọkọ ẹ̀ Muhammad Sultan wọ́n mọ̀ wípé Ghulam Ahmad tiẹ̀ sọ̀rọ̀ ń pa wọn wípé àwọn máa kú torí pé nínú tó sọ nìyẹn ó ní Ọlọ́run ti fi hàn wípé bàbá Muhammad Bigam yẹn lóbìnrin tí Ghulam Ahmad fẹ́ tó ní túláàsì ní Ọlọ́run ti kọ́ látọ̀dọ̀ ẹ̀ wípé òun gbúdọ̀ fẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní pressurize àwọn mọ̀lẹ́bí obìnrin náà ó bẹ̀rẹ̀ sí ní threatening wọn wípé wọ́n ní láti fi fún wọn ní o tó bá fi ọmọ yẹn fóun kóun fẹ́ tó bá lọ lọ́kọ ọkọ yẹn máa kú ó máa di opó obìnrin yẹn dẹ̀ máa padà wá jẹ́ ti tòun àbẹ́ rí ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀ tó pè rẹ̀ ní ànábì Ọlọ́run ànábì òṣì. so Ghulam Ahmad padà wá tún wá prophesy wípé ọkọ obìnrin yẹn máa kú ó ní bàbá yẹn náà máa kú tó ń pè ní Ahmad Beg ó láwọn méjèèjì máa kú. ó dà ìbéèrè òun náà ni wípé níbo ni àwọn méjèèjì wọ̀nyí níbo náà ti ń sọ fún Ghulam Ahmad pé ó yá prophesy pé a máa kú níbo náà ti sọ bẹ́ẹ̀ fún ètò túmọ̀ sí pé Ghulam Ahmad ń parọ́ ni fúnra rẹ̀ ló ń fẹnu ara rẹ̀ sọ pé tẹ́ ẹ bá ṣe báyìí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí nígbà báyìí òpùrọ́ burúkú yẹn kan òun náà ni ọ̀gbẹ́ni náà. tòun sí bẹ́ẹ̀ náà dẹ̀ nígbà tó ní Abdullahi Atam máa kú láàrin oṣù mẹ́ẹ̀ẹ́dógún nínú ọ̀rọ̀ tó sọ ó ní alhamdulillahi wal minna ala annahu law lam tazhar hadhihi nubuwwa min Allahi la dhahabat ayyamuna al-khamsata ashara hadhihi hadra ukirru fi hadha al-maqami annahu law thabata butlanu hadhihi an-nubuwwa لو لم يسقط الفريق الكاذب في نظر الله في الهاوية بعقوبة الموت في غضون 15 شهرا من تاريخ اليوم لكنت جاهزا لتحمل كل نوع من العقوبة سواء أن أهان أو يسود وجهي أو يوضع حبل في عنقي أو أقتل شنقا فسأكون جاهزا لكل شيء. ohun tí Ghulam Ahmad sọ ni pé tí Abdullahi Atam bá kú láàrin oṣù mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ìyà táwọn èèyàn bá fẹ́ fi jẹun ká fi jẹun tó bá wù wọn kán fi okùn sí òun lọ́rùn kán fún òun pa kán fún ọrùn òun pa àbí kẹ́ kí wọ́n fi edu kán fi kún ojú òun kán yẹ̀yẹ́ òun kán wú gbogbo wà tí wọ́n bá fẹ́ gbogbo ohun tí wọ́n bá fẹ́ òun dá lára ni kí wọ́n fi òun dá lára tí Abdullahi Atam bá kú ṣùgbọ́n a máa fi Ọlọ́run yẹ̀yẹ́ Ghulam Ahmad torí wípé oṣù mẹ́ẹ̀ẹ́dógún lọ o Abdullahi Atam ò sì kú gẹ́gẹ́ bí ìyá àṣẹ tó padà máa sọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́. Ghulam dẹ̀ sọ pé tẹ́ bá fẹ́ mọ̀ bóyá lóòótọ́ lòun àbóhùn kì í ṣe lóòótọ́ àwọn àsọtẹ́lẹ̀ òun ni kẹ́ ẹ kíyèsí torí pé gbogbo àsọtẹ́lẹ̀ òun kò sí kan tí ò gbọdọ̀ má ṣe nínú ẹ̀. a padà máa sọ àwọn ọ̀rọ̀ yìí gbàtà máa ń sọ nípa nubuat Ghulam Ahmad al-Qadiani àwọn àsọtẹ́lẹ̀ Ghulam Ahmad èyí tí Ọlọ́run fi dójú tì tí ò wá sí mọ̀ṣẹ́ gẹ́gẹ́ bí fífẹ́ tó lòun fẹ́fẹ́ arábìnrin tó ń pè ní Muhammad Bigam àti èpè tó ṣẹ́ fún Sheikh Sanawillah Al-Mursari wípé ẹni tó bá jẹ́ onírọ́nù àwọn méjèèjì yóò kú lójú ayé olóòótọ́.
bákan náà gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ ètò takora wọn tó forí gbárí nínú ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ àtàwọn khalifa ẹ̀ torí pé wọ́n máa rí i pé Ghulam Ahmad kì í ṣe mistake níbi kankan wọ́n máa mọ̀ pé kò ṣe mistake lóòótọ́ ìyẹn àwọn tí wọ́n jọ́ máa lẹ́yìn ẹ̀ kí ló dé tí wọ́n ń sọ nǹkan míì tó yàtọ̀ fún ti ànábì wọn sọ. nínú ọ̀rọ̀ náà òun náà ni ọ̀rọ̀ nípa igi tí ànábì Adam alayhi salatu wa salam àti yánlá wa Hawa tí wọ́n jẹ níbẹ̀ nínú alìjánná. ọmọ Ghulam Ahmad ti ṣe Bashiruddin Mahmud Ahmad gbà tó ń tú al-Qur'ani nínú tafsir tó pè ní at-tafsir al-kabir gbà tó ń tú àyà wala taqraba hadhihi ash-shajarata fatakuna mina az-zalimin ó ní qila inna shajarata hiya shajaratul qamhi aw al-inab ó láwọn kan sọ pé igi náà jẹ́ igi àgbàdo àbójẹ́ igi èso inab ay hiya al-mar'a aw hiya al-mar'a àwọn kan ti sọ pé obìnrin ni wa qila hiya shajaratu tamyizi bayna al-khayri wash-sharri àwọn kan ti sọ pé igi náà igi kan ni tó ń kọ́ ní bá ṣe ń mọ̀ yàtọ̀ láàrin oore àti aburú. ومثل هذه المعاني مستبعدة عقلا أما Ghulam sọ pé gbogbo táwọn èèyàn ti sọ síwájú tó ń sọ yìí kò bá làákàyè mu ká sọ pé ìtumọ̀ ṣájárọ̀ tó wà ní àlìjánnà náà tí Ádámù jẹ́ ń bẹ̀ òun náà ni àwọn táwọn sọ yìí ó ní لأن الاقتراب من شجرة القمح أو العنب لا يجعل المرء ظالما فكلاهما حلال torí pé súnmọ́ igi nǹkan bíi jéró àgbàdo àbíkẹ́ èso inab ó ní kò lè sọ kò lè jẹ́ haramu fún ọmọnìyàn nítorí sọ tiẹ̀ nìyẹn ó ní kò lè jẹ́ igi inab ntọ́mọ Ghulam Ahmad sọ nìyẹn ẹ jẹ́ agbọ́ kí ni bàbá yẹn sọ. Ghulam ní laqad kataba al-mufassiruna hawla hadha kathiran wa abdaw ara'a mukhtalifatan ó lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà onítafsírì ni wọ́n ti sọ nípa ìtumọ̀ àyà wala taqraba hadhihi ash-shajara kí ni ṣájàrọ̀ yẹn gangan irú igi wo ni. ó ní wa yabdu annaha kanat shajarata al-inab Ghulam Ahmad sọ pé n tó súnmọ́ òun náà ni pé igi inab ni igi náà fal khamru tusna'u min al-inab torí pé wọ́n máa ń fi èso inab wọ́n máa fi ń ṣe ọtí. ọ̀rọ̀ ibi àti káyì wọ́n gbé jáde nínú jarida al-Badru tìjọ Ahmadiyya mujallad ẹlẹ́kejì number 11 page 82 ètò jáde ní date 3rd of April 1903. bákan náà ó sì wà nù tíra al-Malfuzat bákan náà nínú àtakò tó wà láàrin Ghulam Ahmad àtàwọn ọmọlẹ́yìn ó náà ní wípé Ghulam Ahmad ò rí láìfi níbi rọ́jìmù azani ìyẹn ni pé jíjù kò má ẹni tí ó bá ṣe ṣìnà tó bá jẹ́ abilékọ àbí baálé ilé eléyìí sì fẹsẹ̀ múlẹ̀ nù àkọọ́lẹ̀ Ghulam Ahmad bẹ́ẹ̀ sì ni ẹni tó ń pè ní Jalaluddin Shamsi nígbà tí ó ń kọ muqaddima kan sí tírà Ghulam Ahmad tí wọ́n pè ní Munazara Ludiyana àti Delhi ó ń sọ ń bẹ̀ ní p28 wípé ṣẹ́rí àdìsí lọ́dọ̀ Ghulam Ahmad àwọn àdìsí tó bá já sí pé ó fẹsẹ̀ múlẹ̀ pé àtọ̀dọ̀ Ànábì ló ti wá pẹ̀lú pé ó wà bí tàwátùrù yẹn ni pé ogunlọ́gbọ̀ àwọn sàhábà lójú wọn tó tí wọ́n sì gba ọ̀rọ̀ náà wá irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní àwọn nídìí láti dá àdìsí yẹn padà lọ sínú Kùránì káwọ́ bóyá ó bá a mu àbí kò bá a mu yẹn ni pé a ó fi ṣiṣẹ́. so n tí òrùjú ọ náà ni pé ó fẹsẹ̀ mọ́lẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé Ànábì ṣe rọ́jìmù zani ó ní kí wọ́n ju òkú mọ́ ẹni tí ó ṣe ṣìnà tó sì jẹ́ abilékọ ìyẹn Ma'iz al-Aslami. so àwọn sàhábà sì rí ojú wọn sì tó bí tàwátùrù ní àdìsí náà dọ́dọ̀ wa ó dà tó bá rí bẹ́ẹ̀ kí ló ti Ahmadiyya ń tako rọ́jìmù zani tán nítorí pé kò wá nù al-Qur'ani. Ghulam Ahmad dẹ̀ ti sọ fún wa báwo lòun ó ṣe máa gba àdìsí wọlé ó ní tóun fi gbà á náà ni wípé kí àdìsí yẹn kó jásí pé ó wá bí tàwátùrù lọ́dọ̀ àwọn sọ̀hábà àwọn náà ṣe ìkọ́mà haddu rọ́jìmì fún ẹni tó bá ṣe ṣìnà wọ́n gbé òfin Ọlọ́run ọba wọ́n gbé dúró lára ẹni tí ó bá ṣe ṣìnà lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam wọ́n sì rọra Ànábì pé ó ṣe àdẹ̀rẹ́ nìkan kan nù wọn kó ṣe nǹkan rẹ̀ kí ló dé tí Ahmadiyya takú sórí wípé kò sí tó ń jẹ́ à ń jókòó mẹ́ni tó bá ṣe ṣìnà nínú ẹ̀sìn Islam nítorí pé nǹkan yóò sí nù al-Qur'an ohun tí Ànábì wọn sì sọ òun náà la sọ yìí. ẹ tẹ̀lé mi ká lọ sínú tíra al-Harbul Muqaddasa èyí tí Ghulam Ahmad kọ ó ní fabikhtisar ní ṣókí qad ajabnaka huna bima fihi al-kifaya àti fún ẹlẹ́sì èyí tó tó níbi tá a wà yìí annahu la yumkinu an yuwajjaha ila al-Qur'ani al-karim i'tiradu al-jabri wal-ikrah ó ní pé a lè fẹ̀sùn kan al-Qur'ani pé ó tú láti àwọn èèyàn láti gbọ́ Ọlọ́run gbọ́ àbí láti ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run walasna min al-fi'ati al-jabriyya àwọn ń ṣe jabriyya àwọn ń ṣe ìjọ jabriyya innaka la tadri ila al-ana an mu'taqadati al-muslimina shay'an ìwọ arákùnrin tó ń béèrè tó ń ṣàtakò yìí ó máa ń kankan nípa àgbàgbọ́ àwọn mùsùlùmí Ghulam Ahmad ló ń sọ̀rọ̀ yìí ó ní isla tadri anna Allah ta'ala qad amara fil Qur'an al-karim bi qat'i yadi sari torí pé kò yí ẹ wípé nú al-Qur'an Ọlọ́run sọ pé kí á gé ẹni tó bá jalè lọ́wọ́ wa rajmi zani Ọlọ́run sì sọ pé kí á ju òkò ṣìnà ká ju òkò mẹ́ni tó bá ṣe ṣìnà tó bá jẹ́ abilékọ fún ojú òkò pa á fa idha kana hadha huwa ta'lim mabniyan ala al-jabri wal-ikrahi lama kana li ahadin an yurjama aslan tó bá jásí wípé
ẹ̀kọ́ ẹ̀sìn islam yẹn a bá mọ lórí kátúláàsì ẹni ṣe nǹkan a jẹ́ pé a ò ní rẹ́ nìkan tí wọ́n jù ní oko tí wọ́n jù lóko nítorí pé ó ṣe ṣìnà ó ní laysa fil Qur'an al-Karim ayatun aw ayatan faqat bal mi'atul ayati allati tusarrifu anna al-insana mukhayyar ọ̀pọ̀ àyà ló wà nínú al-Qur'an tó ń jẹ́ kó yé wa wípé ọmọ ẹ̀dá ènìyàn Ọlọ́run fún ní ìgbàláyè láti mú ìtóbáwò nínú iṣẹ́ rẹ̀ àti iṣẹ́ aburú tó nísìnyí mo rí i pé ó clear nísìnyí nígbà tí a fi ran wa nínú tírà al-Harbul Muqaddasa níbi tí Ghulam Ahmad tó fi ń fi ọ̀rọ̀ haddu azani al-muhsan lórí ibi tó ti ń fi rinlẹ̀ wípé ẹni tó bá ṣe ṣìnà tó sì jẹ́ abilékọ abíbáálé tó níyàwó ńlé irú ẹni bẹ́ẹ̀ yẹn wọ́n ó jù lóko pa ni ìjọ Ahmadiyya ń bolẹ̀ fẹ́ fojú sí báyìí torí pé ariwo tí Ahmadiyya fi kàn ayé kẹ́kẹ́ òun náà ni pé kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ ní Kùránì torí kò sí ní Kùránì ó dà ṣé ànábì yìí náà ṣe mistake ni tẹ́ bá ló ṣe mistake àjẹ́ pé kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ ànábì Ọlọ́run yẹn torí kó parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala Ọlọ́run ní ká ju ẹni tó ṣe ṣìnà lóko òun ní ká jù lóko ẹmú kanu méjèèjì jàre eléyìí náà tún jẹ́ kan nínú àwọn irọ́ kábìtì irọ́ ńlá èyí tí ìjọ Ahmadiyya pa. lábala tí a wà yìí àwọn ọ̀rọ̀ kan ṣe pàtàkì tí ó yẹ kí àwa tí a bá ń gbọ́rọ̀ yìí ó yẹ kí a fojú sí. kó tó di pé mo dé ibi kókó tí mo fẹ́ fi kàn yín nínú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n tún lọ síbi kan nínú àwọn irọ́ kàǹkà tí Ghulam Ahmad pa kí ló wí. nínú ìgbàgbọ́ ìjọ Ahmadiyya èyí tí a mọ̀ òun náà ni wípé ìjọ náà wọ́n takò ntí Ọlọ́run ọba àlekí ọlá sọ nínú Quran chapter 4 verse 156 157 nígbà tí Ọlọ́run sọ wípé wọn ò pa ànábì Ìsá wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahum wa innal ladhina ikhtalafu fihi lafi shakkin min ma lahum bihi min ilmin illa ittiba'a az-zann wa ma qataluhu yaqina ní verse 158 Ọlọ́run wá ní bal rafa'ahu Allahu ilayhi wa kana Allahu azizan hakima Ọlọ́run jẹ́ kó yé wa wípé wọn pa yín sọmọ Maryam bẹ́ẹ̀ sì ni wọn kàn máa gbélébù ọ̀rọ̀ Ọlọ́run ọba àlekíọlá ó clear ó sì fojú hàn fún gbogbo nílàákàyè ṣùgbọ́n ìjọ Ahmadiyya ṣe ni wọ́n yà lọ́tọ̀ wọ́n yà kúrò lẹ́yìn Al-Qur'an Ọlọ́run ní wà máa qataluhu àwọn ní wọn pa lóòótọ́ wà máa salabuhu ńkọ́ wọn ní bal salabuhu ìjọ Ahmadiyya ní wọ́n kàn máa gbélébù Ọlọ́run ní wà máa salabuhu àwọn ní wọ́n kàn máa gbélébù pẹ̀lú oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àdápa irọ́ etí wọ́n máa ń sọ wọ́n ní wọ́n kan Ìsá má gbélébù wípé àwọn tó jẹ́ olólùfẹ́ Ìsá àwọn ló wá sọ̀ kalẹ̀ lórí àgbélébù wọ́n wá lọ tọ́jú ẹ̀ fún bíi ijọ́ mẹ́ta kó tó di pé wọ́n á mú ràn lọ́wọ́ láti ríbi sájáde kúrò nínú ìlú yẹn ńgbà tára ẹ̀ yá ló fi wá lọ sí ilẹ̀ India pé àwọn fámìlì ẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ àwọn Júù àbáwọn Bani Israila pé wọ́n wà ní ilẹ̀ India Ìsá wá lọ wà ń bẹ̀ so láti ìgbà tó ti kúrò ní ìlú Palestine ó wá wà ní India tí tó fi pé ọmọ ọdún 120 àbí 125 years eléyìí ni ìgbàgbọ́ ọjọ́ Ahmadiyya a ó rí irú ọ̀rọ̀ yìí ká ó pọ̀ láwọn àyè káàkiri ṣùgbọ́n ẹ jẹ́ ká wo tírà Haqiqatul Mahdi èyí tó wà nínú tírà Baqatun min Bustanil Mahdi page 178 Ghulam sọ bẹ́ẹ̀ pé ó ní wa inna asbatina lọ́wọ́ àwọn ti fìdí ẹ̀ múlẹ̀ anna Isa alayhi salatu wassalam pé Isa hajara min watanihi ba'da waqi'ati salbi lẹ́yìn ìgbà tó bọ́ ń bí ewu àgbélébù ìkàmá àgbélébù والهجرة من سنن المرسلين بإذن الله المجيب القريب ثم سافر إلى هذه الديار ó ní Ìsá wá travel ó wá sáwá sí ìlú ọ̀dọ̀hún bí ìyẹn ìlú ohun Ghulam Ahmad ti ṣe diyar al-Hindi ilẹ̀ India kama jaa fil asar ó ní bó ṣe wà nínú àwọn àṣàrù nìyẹn ó ní bó ṣe wà nínú àwọn àdìsí nìyẹn ẹ̀dá kan ẹ béèrè pé nínú àwọn àṣàrù ló wà lọ́wọ́ ìjọ Ahmadiyya ẹ rí i pé irọ́ kọ̀ǹgbẹ̀ irọ́ ńlá ó náà ni wọ́n kò jáde fún yín wa kammala Allahu umrahu ila 120 ó ní Ọlọ́run bá jẹ́ kí Ìsá kó di ọmọ ọdún 120 ó bẹ̀rẹ̀ sí ní gbé ní ilẹ̀ India àti tó fi wọ 120 years abẹ́wò nǹkan báyìí kama jaa fil hadith min an-nabi al-mukhtar bóyá bó ṣe wà nínú àdìsí ànábì rọrùn pàmò ànábì òsibí kankan tó ti fẹsẹ̀ mọ́lẹ̀ pé Ìsá lò 120 years kó tó kú tó gbé kó jẹ́ tí kú summa mata wa dufina fi ardin qaribatin min hadhihi al-aqtar Ghulam nígbà tí Ìsá ṣẹ̀mí tó di ọmọ 120 years ló ṣẹ̀ wá kú wọ́n wá sin sí ibì kan nílùú yìí wa qabruhu mawjudun fi Srinagar ó ní al-Kashmir ó ní sàárè Ìsá sì ń bẹ ní Srinagar ní ìlú al-Kashmir ilẹ̀ azazama títí dá sìkú tí a wà yìí wà mashhur sàárè ẹ̀ sì gbajúmọ̀ bayna al-awami wal-khawas wal-a'yan tọmọdé tá gbà wọn náà ni wọ́n máa bi tí sàárè náà wà ó ní wàyù sáà àwọn yẹn lọ́ máa bẹ̀ẹ́ wò wọ́n máa bẹ sàárè Ìsá wò wàyù tabarraku bihi wọn a sì máa wà àlùbáríkà rẹ̀ wọ́n lọ ṣe ṣírkù bẹ́ẹ̀ fas'al ahlaha al-arifin Ghulam Ahmad sọ pé lọ bí àwọn tó ní mímọ̀ in kunta min al-murtabin tí o bá ń ṣe méjì lórí ọ̀rọ̀ tí a sọ yìí. afa ìjọ Ahmadiyya tó kù nínú ìjọ náà ní bí ọdún bíi méjì sẹ́yìn tí í ṣe Ustaz Hani Tahir ó nígbà tó ń fi lọ sí ilẹ̀ India
òun bẹ sàárè tí wọ́n pè ní sàárè yín sáà òun bẹ sàárè náà wò ó ní zurtu hadha al-qabra ó ń sọ̀rọ̀ yìí nù tíra tó pè ní kadhibatul mirza àwọn irọ́ Ghulam Ahmad ní page 38 ó ní zurtu hadha al-qabra marratayn ó lẹ́ẹ̀mejì lòun lọ bẹ sàárè tí wọ́n pè ní sàárè yín sáà ọmọ Maryam yìí wò nílẹ̀ India walam ajid ahadan hawlahu wala yatabarraku bihi wala yazuruhu òun rẹ̀ nìkan kan bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lòun lọ òun ráwọn èèyàn kankan bẹ́ẹ̀ tí wọ́n lọ ń bẹ sàárè yẹn wò lásìkò yẹn òun ò sì rí ẹnì kankan tí ó lọ ń wá àlùbáríkà sàárè yẹn bóyá ó fọwọ́ ra sàárè ó fi ń ra ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bali yakadu yakunu mahjura ó ní sàárè tá à ń wí tíjọ Ahmadiyya bẹ̀rẹ̀ sí ní bàbàrà yìí pé òun sàárè yìí ń sá ó ní àfi bí ẹni pé àwọn èèyàn ti pààtì kò jọ sàárè kan táwọn èèyàn ń lọ bẹ̀ lóòrèkóòrè. walaysa mashhuran bayna al-khawas ó ní kò tiẹ̀ gbajúmọ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ ṣàyàn gan àwọn ará ilẹ̀ India láàrin ìmáàmù àwọn olórí ẹ̀sìn oríṣiríṣi sàárè náà ó gbajúmọ̀ lọ́dọ̀ wọn wala bayna al-awam ká tó wá sọ pé láàrin gbogbo èèyàn anna hadha huwa qabrul masih wípé ó ní kò gbajúmọ̀ láàrin àwọn èèyàn rárá wípé sàárè yìí sọ̀rọ̀ Maryam òun náà ní sàárè náà gẹ́gẹ́ bí ìjọ Ahmadiyya ṣe máa ń kílè ṣé wàá tán bá ìjọ Ahmadiyya ìbò ní àbí Haúsá ní gan ní yá fi jí. bákan náà nínú tíra Ghulam Ahmad náà èyí tí ó kọ ní tabawo page 108 nínú tíra tí ó pè ní al-huda wa tafsira ó tún sọ irú ọ̀rọ̀ náà ń bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn aráàlú ó ní wà ní akọ̀dà àléhì ijma'u sukani tilka nahiya ó ní gbogbo àwọn aráàlú yẹn ní Srinagar yẹn ní Kashmir gbogbo wọn ni wọ́n gbà wípé sàárè yẹn ni sàárè Isa ọmọ Maryam ó ní orúkọ tí Isa ọmọ Maryam sì fi gbajúmọ̀ láàrin àwọn èèyàn ẹ̀ ní ilẹ̀ India ń bẹ́ kó tó di pókú ó náà ni pé wọ́n ń pè ní Isa Sahib ó sì jẹ́ kan náà àwọn ànábì Ọlọ́run tó ṣe hijira wá sí ìlú Kashmir láti nǹkan bí 1900 years sẹ́yìn láti sí àsìkò tí Ghulam Ahmad tó ń sọ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ustaz Yohane Tọ́hìrì tó sọ fún wa lẹ́ẹ̀kan wípé òun débẹ̀ òun ò bá kẹ́nìkan kan pàtàkì sàárè náà dàbí alára fún àwọn àlọ́ṣe síyára ẹ̀ kì í ṣe kó kún kápá fún ó kún fọ́fọ́ fún èrò kì í ṣe kó kún fọ́fọ́ fún àwọn tó lọ ń wá àlùbáríkà ilẹ̀ náà kálí lóòótọ́ ni gbogbo wọn ti ní consensus lórí ẹ̀ pé sàárè yìí ń sọ Maryam nìyẹn ó yẹ kó gbajúmọ̀ ju bí ìjọ Ahmadiyya ṣe ń sọ lọ àti Ghulam Ahmad gan fúnra wọn ṣùgbọ́n sàárè yẹn just one of the common graves tó wà káàkiri òun náà ni sàárè náà kì í ṣe pé gbajúmọ̀ kan lọ́dọ̀ àwọn èèyàn ju àwọn sàárè yòókù náà lọ. táwọn kan bá pàtàkì ẹ̀ èrí tí wọ́n rí náà ò kọjá wípé ó jẹ́ kan náà sàárè àwọn wòlíì Ọlọ́run tó ti lọ nílẹ̀ India kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ pé káwọn gbogbo èèyàn wá mọ̀ pé sàárè yìí sọ Maryam lélẹ́yìí irọ́ ńlá èyí tí ìjọ Ahmadiyya ń pa fáwọn èèyàn òun náà ni ọ̀rọ̀ tá a sọ yìí. bákan náà nínú irọ́ Ghulam Ahmad òun náà ni ọ̀rọ̀ tí ó sọ nù kan nínú àwọn ìwé ẹ̀ tó pè ní al-Barahinul Khamis èyí tó wà nù al-Khaza'inur Ruhaniyya volume 21 page 256 Ghulam sọ bẹ́ẹ̀ pé ó lá Nabi sallallahu alayhi wa sallam sọ wípé unzur ila annahu subhanahu wa ta'ala ghaniyyun anna injaz al-wa'd laysa haqqan wajiban ala Allah ta'ala. Ghulam Ahmad sọ pé Ànábì sọ pé Ọlọ́run tẹ́ ń wò yẹn ọba tó rọrọ ni ọba tí ò nílò ẹnì kankan nínú àwọn ẹ̀dá ẹ̀ ni kó tó máa bẹ́ẹ̀. ó ní torí náà nǹkan ọba náà kì í ṣe dandan fún Ọlọ́run náà láti pé àwọn àdéhùn tí ó bá ṣe. Ghulam Ahmad fi ọ̀rọ̀ yìí ti sọ́dọ̀ Ànábì pé kì í ṣe dandan fún Ọlọ́run láti pé àdéhùn tí ó bá ṣe bó tilẹ̀ já sí pé Ọlọ́run balẹ̀kẹ́lá sọ fún wa pé òun kì í yapa àdéhùn. so ẹ wo tí Ghulam Ahmad tó fi ròyìn Allah subhanahu wa ta'ala ó wá fi ọ̀rọ̀ náà ti sọ́dọ̀ Ànábì pé Ànábì ló sọ bẹ́ẹ̀ eléyìí ò jẹ́ tuntun lọ́dọ̀ ju Ahmadiyya àti sọ fún wa pé tí Ghulam bá ti ní ìdí nǹkan kan nínú irọ́ yóò kàn sọ di àdìsí ni káwọn yẹn lè pàtàkì ọ̀rọ̀ yẹn kí wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀. ó dà ìbéèrè lọ́dọ̀ jọ Ahmadiyya challenge wa fún jọ Ahmadiyya òun náà ni wípé ẹ ṣáà wò ó níbo ni àdìsí náà wà bí táwọn Ànábì ti sọ pé kì í ṣe dandan fún Allah subhanahu wa ta'ala láti mú àwọn àdéhùn rẹ̀ ṣẹ níbo ni àdìsí yẹn wà ẹ ṣáà wò. nínú àwọn irọ́ kàǹkà yìí tí Ghulam Ahmad pa òun náà ni wípé ó máa ń kílèmù wípé àpanupọ̀ ń bẹ láàrin gbogbo sàhábà àti àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n tẹ̀lé wọn wípé Ànábì Isa alayhi salatu wa salam wípé ó ti kú kò sì ní padà wá mọ́ sí ayé tá a wà yìí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe wà nínú tírà tó pè ní Tuhfatul Ghaznawiyya page 55 sí page 61 èyí tó wà nínú volume 15 nínú tírà Rawhani Khaza'in. láìsí iyèméjì ń bẹ gbogbo àná ti mọ̀ pé irọ́ kàǹkà òun náà ni ọ̀rọ̀ yìí nígbà tá a bá padà sọ̀rọ̀ dé abala yẹn nípa ikú Ìsá a ó padà máa tú ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ insha Allah ta'ala. gẹ́gẹ́ bí
mo ti ṣe sọ tẹ́lẹ̀ nígbà tí à ń sọ nípa tekfiru tí Ghulam Ahmad tó ṣe àtijọ́ Ahmadiyya fún ẹni tí kì í bá ṣe Ahmadi pẹ̀lú pé wọ́n sọ pé kèfèrí ni gbogbo ẹni tí kì í bá ṣe Ahmadi bó tilẹ̀ wù kí ó jẹ́ mùsùlùmí tó dúró déédéé tó nínú ẹ̀sìn Islam mo sọ fún wa pé èèyàn ní ìkà méjì kó má fi kan ṣe rẹ̀ nínú ẹ̀ nínú ọ̀rọ̀ Ghulam Ahmad náà ni wípé ó ní ọmọlẹ́yìn òun ó lóun gba àwọn ọmọlẹ́yìn òun níyànjú kan ka àwọn kan sọ́dí àwọn tíra tó ń kọ dáadáa ó ní kódà ní tí ò bá sọ́dí àwọn tíra yẹn at least fún ẹ̀mẹ́ta ó ní iyèméjì wà nínú gbàgbọ́ onítọ̀hún yẹn yẹn ni pé àwọn tíra tí Ghulam Ahmad kọ yìí ó ní ẹni tí ò bá ka lẹ́ẹ̀mẹ́ta òun ṣe iyèméjì nínú gbàgbọ́ onítọ̀hún yẹn pé ìgbàgbọ́ onítọ̀hún yẹn kò dájú àbẹ́rẹ́ nǹkan báyìí Ghulam Ahmad sọ kíka àwọn ìwé títí ẹ̀ ó sọ di ọ̀ranyàn fún àwọn èèyàn kí wọ́n lè máa jẹ́ mùsùlùmí tòótọ́ ṣàrí wípé eléyìí ò túmọ̀ sí nǹkan kan kọjá wípé àníṣe ọmọ ìyá èṣù ọ̀gánú àwọn òpùrọ̀ òun náà ni ànábì òpònú tíjọ Ahmadiyya ń tẹ̀lé yìí jẹ́ bákan náà nínú irọ́ kàǹkà yìí tíjọ Ahmadiyya gbogbo wọn látòkèdélẹ̀ èyí tí wọ́n ń pa òun náà ni wípé wọ́n ń sọ wípé kí mùsùlùmí kan fi àwọn sílẹ̀ kán jẹ́ káwọn máa ṣe ẹ̀sìn àwọn lọ kán yéé bú àwọn mọ́ kán dẹ̀ fi àwọn sílẹ̀ kán jẹ́ kí àwọn máa bẹ lórí àkídà àwọn tó bá yá sí pé àwọn ò sí lójú ọ̀nà àwọn ò máa mà tá ló wà ní ojú ọ̀nà nínú àwọn àti gbogbo ìjọ mùsùlùmí yòókù tó bá dijọ́ àlùkìyámà ìjọ Ahmadiyya máa wá ṣe wá sí fún mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ tètè gbà fún Ghulam Ahmad gẹ́gẹ́ bí Imam Mahdi gẹ́gẹ́ bí Al-Masihul Maw'ud àti gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run tí jẹ́ ìkẹyìn nínú àwọn ànábì Ọlọ́run kọ́rọ̀ yín lè bá dayọ̀ níwájú Ọlọ́run ìjọ Ahmadiyya máa sọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ wọn òun náà ni pé wọ́n máa tó rí àyà Kùránì láti fi gbá ọ̀rọ̀ náà lẹ́gbẹ̀ẹ́ láyà tí yóò túmọ̀ sí tí wọ́n sọ kí ni wọ́n sọ wọ́n ní kulla tus'aluna amma ajramna wala nus'alu amma taf'alun wala nus'alu amma ta'malun wọ́n ní ẹ fi àwọn sílẹ̀ pé Ọlọ́run sọ pé kẹ́ ẹ pa wọ́n tì so kí ẹ má ṣe torí pé Ọlọ́run ní fi ní táwọn bá ń ṣe ìyàwó táwọn jámadí Ọlọ́run ní fi béèrè lọ́wọ́ yín so wọ́n sì lo àwọn àyà míì náà láti lè fi sọ wípé ẹ̀yin yẹn fi àwọn sílẹ̀ ẹ má ṣe ń ti kọ́dọ̀ àwọn mọ́ ẹ má criticize àwọn mọ́ torí pé tí à ń ṣe kò sí kan tó kàn yín nù táwọn ṣe fà wọ́n sílẹ̀ pẹ̀lú bóyá àwọn mọ̀nà àbáwọn sọnù wọ́n ní kẹ́ fi àwọn sílẹ̀ wọ́n nínú ètò Ọlọ́run náà ni wípé nígbà tí àánú bá pọ̀ lórílẹ̀ Ọlọ́run bá lè kí ọlá yóò rán òjíṣẹ́ dìde láti wá tó àwọn èèyàn sójú ọ̀nà ẹni tọ́lọ́run bá gbé dìde yẹn yóò máa pèpè sí di òótọ́ ọ̀rọ̀ kò wá ní bìkítà fún tí ó bá ń pèpè sí yálà òótọ́ ni àbí àbúrú tó bá ti lè jẹ́ òjíṣẹ́ Ọlọ́run lẹ́ni náà gbogbo tó bá sọ òtítọ́ ni ẹ̀yin ló kù ẹ̀yin mùsùlùmí yòókù ní kẹ́ ronú yín pìwàdà kẹ́ tẹ̀lé Ghulam Ahmad bí Ahmadiyya ṣe ń sọ̀rọ̀ nìyẹn àkọ́kọ́ ni pé àwọn àyà tí wọ́n lò láti fi ṣẹ̀rí wípé Ọlọ́run nìkan fi àwọn sílẹ̀ bí ìgbà tí yẹn bá lo àyà lakum dinukum waliya din ṣàwọn pé ó máa ń ṣẹlẹ̀ láwùjọ wa náà tí ẹlòmínà kódà náà àfa tafsiri inú ìmáàmù kódà chief ìmáàmù lumi ó lè ní lakum dinukum waliya din ẹ̀fi kálukú lẹ̀ kó ṣe ètò wù yẹn ni pé ẹ má sọ̀rọ̀ nípa Christianity ẹ má sọ̀rọ̀ nípa àwọn ẹlẹ́sìn mi ẹ jẹ́ kí kálukú ṣe ẹ̀sìn ẹ̀ bí ó bá ti wù àsọ fún wa pé ọ̀rọ̀kọ̀rọ̀ lélẹ́yìí ọ̀rọ̀ tí yóò ń jantí Allah subhanahu wa ta'ala tó ń sọ níyàn ni torí pé wọn àgbọ́ yé tí wọ́n bá lọ wo tafsiri àwọn àyà yẹn wọn àbá máa kí ni túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ yẹn gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe tú látàsìkò Ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà títí di àsìkò tí wà yìí wọn àbá gbọ́ túmọ̀ yìí lápèjúwe àwọn àyà tí wà nù Kùránì tó pè wá síbi pé ká ṣe al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar ká pe àwọn èèyàn sí di tó dáa ká sì kìlọ̀ fún wọn tá máa ń ṣe tó kù díẹ̀ ká tó pé èyí tẹ́ ń ṣe yóò bá mu irú àwọn Ahmadiyya táwọn lórí kúfùrù nísìn kì í ṣe ntọ́lọ̀ ní ká ṣe ni pé ká dákẹ́ ká fi wọ́n lẹ̀ ká ṣe ẹ̀sìn bó ṣe wù wọ́n abadan àṣẹ Ọlọ́run òun náà ni wípé kí á rí pé a tọ́ wọn sọ́nà a bá wọn sọ̀rọ̀ bí wọ́n ṣe gbọ́ a jà wọ́n níyàn pẹ̀lú ọ̀nà tó dáa pẹ̀lú mẹ́tọ̀dù tó dáa so ìjà níyàn pẹ̀lú mẹ́tọ̀dù tó dáa yẹn ń gbà míì ó lè mú ìbú lọ́wọ́ díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí Ghulam wọn náà ṣe máa ń ṣe ìpele gbogbo àwọn mùsùlùmí ṣùgbọ́n tilẹ̀ jásí pé àwọn ò ní ṣẹ́rú èpè tó ń ṣẹlẹ̀ àwọn mùsùlùmí àwọn ò ní ṣẹlẹ̀ bàbá fi wọn ṣe yẹ̀yẹ́ kí wọ́n lè bá gbọ́ òótọ́ ọ̀rọ̀ òun náà nítorí pé àti rí pé wọ́n ń ṣe àjàngbìlà púpọ̀ torí náà kọ́ ìjọ Ahmadiyya kí wọ́n fi yín sílẹ̀ yẹn kò sí ẹ̀rí fún inú Al-Qur'an lò lókun ìgbà tẹ́ ẹ bá ń publish àwọn ìwé yín tẹ́ ń kódà sórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ní káwọn yẹn lọ máa kà á tó jásí pé àwọn wẹ́bsáìtì yẹn ń fáwọn yẹn ní líǹkì ẹ̀ káàkiri bẹ́ẹ̀ ṣe kútùbà jímà ẹ̀ sọ líǹkì wẹ́bsáìtì yín bẹ́ẹ̀ ṣe kútùbà jímà bẹ́ẹ̀ tẹ̀wé kan jáde ẹ fi líǹkì wẹ́bsáìtì yín síbẹ̀ nínú àwọn magazines yín ẹ fi líǹkì wẹ́bsáìtì síbẹ̀ ẹ fi líǹkì tv yín síbẹ̀ MTA TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lópin ìgbà tẹ́ bá ń ṣe wo wọn yẹn tó ti jásí pé àwọn ọ̀rọ̀ burúkú wọ̀nyí èyí tá a ti ń fẹ̀sùn ẹ̀kan Ghulam Ahmad látà ìmọ̀ye wákàtí ìwá tó ṣe ń bẹnu àwọn ìwé yẹn tẹ̀sí ń publish ẹ̀ síta Yorùbá ní tí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kan náà ẹ má rò pé àwọn ọjọ́ mùsùlùmí
wọ́n fi yín lọ́rùn sílẹ̀ láti máa sọ tó wù yín nípa anabi wa sallallahu alayhi wa sallam lápèjúwe ẹ̀yin pé ẹ̀mejì la anabi wáyé ó wá níwà Muhammad ètò wá ní Mẹ́kà njọ́sí ó tún wá níwà èkejì ó wá níwà Ghulam Ahmad báwo lẹ ṣe wá rò pé àwa mùsùlùmí a ó dákẹ́ lórí gbogbo àwọn ọ̀rọ̀ rédèédé tẹ̀ ń sọ yẹn so a ò ní dákẹ́ torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ ni a padà jẹ̀bi níwájú Allah subhanahu wa ta'ala àti pé àwa náà ò fẹ́ dáadáa fún yín nìyẹn so torí náà nǹkan ẹ̀yin ọmọ ìyá mi náà ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí máa wù kí kálukú ṣe ẹ̀sìn ẹ̀ bó bá ṣe wù yẹn no a ò ní jà ni a ní jà ṣùgbọ́n àwọn máa túnra wa ṣe torí pé ọwọ́ ọ̀tún Yorùbá ní ọwọ́ la fi ń wẹ ọwọ́ tọwọ́ fi ń mọ́ kódà kọ́wọ́ kan dọ̀tí kékejì má kó sì máa wò ó ràn kájọ máa lò dé bẹ́ẹ̀ yẹn ṣé wàá bá a mú ni kò bá a mú náà ó yẹ kí ọwọ́ ọ̀tún gbà mí wà yóò rún ọwọ́ òsì dáadáa yóò lọ yóò fọwọ́ ra títí tóun náà ó fi mọ́ so torí kó fẹ́ kí títí ẹ̀ náà ò dáa bí tóun náà ṣe dáa ni so kò jù bẹ́ẹ̀ náà lọ́rọ̀ tó wà nílẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ ní owó kankan tá a fẹ́ gbà lọ́wọ́ Ahmadiyya ní kí wọ́n jọyìn ìjọ títí wa tó rà níjọ àní kí wọ́n ṣe Islam bá Ànábì ṣe mú wa kí wọ́n padà lẹ́yìn Ghulam Ahmad torí pé ó ti fojú hàn pé òpùrọ́ ni bẹ́ẹ̀ sì ni ẹni bí ni ẹni tó wá bẹ ìsìn Ọlọ́run jẹ́ ni ẹni tó ń tàbùkù àwọn ànábì Ọlọ́run ni ẹni tó wá ba àkídà mùsùlùmí jẹ́ òun náà ni kí wọ́n padà lẹ́yìn ẹ̀ ẹ wo Quran chapter 3 verse 104 Ọlọ́run ni waltakum minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhawna 'anil munkar wa ulaika humul muflihun ọ̀rọ̀ Ọlọ́run kílẹ̀ sí wa bákan náà Ànábì sallallahu alaihi wasallam ó ní walladhi nafsi biyadihi gẹ́gẹ́ bó ṣe wà nínú Tirmidhi ó ní walladhi nafsi biyadihi la ta'muruna bil ma'ruf Ànábì ló ń fi Ọlọ́run búra ẹ gbọ́dọ̀ máa pàṣẹ dáadáa fáwọn èèyàn pé eléyìí dáa ó bá Kùránì ó bá súnà mọ́ ká máa ṣe wala tanhawunna 'anil munkar ẹ sì gbọ́dọ̀ máa kọ́ tí ó dáa fáwọn èèyàn pé ẹ jìnnà sí o eléyìí yapa sí àṣẹ Ọlọ́run ó yapa sófin Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá sọ pé tẹ́ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ aw la yushikanna Allahu an yab'atha 'alaykum iqaban minhu Ọlọ́run ó rán ìyà kalẹ̀ wá bá yín láti sánmà tẹ́ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe inkaru munkar tẹ́ rí aburú láwùjọ àwọn àgbàgbọ́ tí ò dáa tẹ́ ẹ sọ táwọn kan lọ àsálátù tí wọ́n ń jó táwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní rèdí tẹ́ dákẹ́ lórí ẹ̀ tẹ́nìkan sọ à ń lu bàndírì tó sọ di ẹ̀sìn à ń lu ìlú ọlọ́àfin rántí Ọlọ́run tí ò bá lànà Nabi sallallahu alaihi wasallam mu táwọn àjọ Ahmadiyya tí wọ́n ń pèpè sí nǹkan míì tán ní Mahdi ti dé Madina òun náà ni Ghulam Ahmad Sumandẹrẹ yìí ọmọ gbó kọ́díyà nìyẹn tẹ́ ẹ sì dákẹ́ tó sì ń bẹ̀ ẹ̀sìn jẹ́ Ọlọ́run ní awla yushik Nabi sallallahu alaihi wasallam sọ pé awla yushikanna Allahu an yab'atha alaykum iqaban minhu thumma tad'unahu fala yustajabu lakum tọ́lọ́n bá ti wá sọ ìbínú ẹ̀ kalẹ̀ lẹ́yìn lórí téyì tó fi ń fi ìyà jẹ yín ẹ wà máa pe Ọlọ́run lẹ́yìn ìgbà yẹn torí pé aburú ti pọ̀ ní àwùjọ yín Ọlọ́run wà ní dá yín lóhùn mọ́ ṣàrí pé àfi ká ṣọ́ra èèyàn máa yà wá nínú ẹ̀sìn Islam ìmáa dákẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ aburú tó wà láwùjọ ó ń jẹ́ ká aburú máa tẹ̀síwájú torí aburú tá a bá ti dẹ́kun ẹ̀ yóò máa tẹ̀síwájú ṣùgbọ́n tá a bá ń sọ tọ́lọ́run àdúrà wa ó máa gbà sí tá a bá fi tọ́lọ́run sílẹ̀ tá a sọ tá a fi kálukú lẹ̀ kó máa ṣẹ̀sìn bó ṣe wù ú ẹlòmíà kan wò hàn òun ààrẹ ni tó ń sọ pé tọ́lọ́run ò bá jẹ́ kóun tètè rí Mákà lọ tóun bá fi kú tí màláíkà bá ń béèrè lọ́wọ́ òun ní dáhùn náà sáré bẹ́ẹ̀ ni nílùú táwa yìí náà láti rí èèyàn tó sọ bẹ́ẹ̀ lójú níta gbangba ní wáàsí pé àwọn à ń pe wo ni ká máa pèèyàn láfa kìíní kó sì máa lọ Mákà tóun ò bá rí Mákà lọ bí màláíkà bá ń béèrè lọ́wọ́ òun ní dáhùn ààrẹ ni tó ń wí pé ní tíṣe wàdàmù ò bá ṣe kì í ṣẹ̀sìn ni tọ́lọ́n bá sì bí òun ó sọ pé Ọlọ́run ò rí kádàmù ṣe gbàtàdàmù ti ṣe òun kì í ṣe ìsìláàmù nìyẹn àbẹ́rẹ́ ọ̀rọ̀ burúkú nínú àwọn ọmọ akéwu markasi náà ni náà ló sọ bẹ́ẹ̀ markasi náà làwọn méjèèjì àfa lẹni tó sọ̀rọ̀ ọmọ akéwu lẹni tó sọ̀rọ̀ àkọ́kọ́ fóun ní dàmàlẹ́kà ló yẹn àfa ẹ̀ ló sọ̀rọ̀ kejì wípé ntádàmù bá ti ṣe kì í ṣẹ̀sìn ẹ dákun ẹ wo bí ìsàlìmọ̀rọ̀ bí wà bí ìsàlìmọ̀rọ̀ bà ẹ̀ ráfa abú ẹ̀ rọ́mọ akéwu bú náà kọ́lọ́n kó ṣàánú wa kó má jẹ́ kí a sọnù kí ló dé ta fẹ́ fi àwọn èèyàn lẹ̀ kí kálukú máa ṣe tó wù nú ẹ̀sìn ìsìláàmù yìí kọ́ ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wẹ̀yàn máa yá mi tí bá tẹ̀síwájú láti máa mú àwọn àhàdís àbáwọn àyà Kùránì wá tó ń pè fún wa tó sọ ọ́ di dandan fún wa láti máa kọ ìbàjẹ́ ẹ̀yin náà máa wí pé ó pọ̀ lọ jàrá so torí náà ńkọ́ ẹ̀ má jẹ́ kí wọ́n mú wa ní mógún o ìjọ Ahmadiyya fẹ́ máa mú wa ní mógún wọ́n máa pèpè sí di ìṣọ̀kan torí pé ibi ìṣọ̀kan ni wọ́n ó ti jẹ ibi ìṣọ̀kan òun náà ni ọ̀rọ̀ wọn ó ti máa lọ déédéé ni wọ́n ó ti máa rí àwọn èèyàn tàn sínú Ahmadiyya tí wọ́n ń pè ní Islam ẹ̀rí Ahmadiyya Islam bá ṣe ń pè náà nìyẹn wọ́n á kọ ìwé welcome to Ahmadiyya the true Islam ìwé odidi ìwé 524 pages ìwé kan nìyẹn ṣé gbogbo Islam táwọn sábà ti ń ṣe bọ̀ látẹ̀yìn wa àti gbogbo mùsùlùmí yòókù ń ṣe lọ́dọ̀ ọjọ́ Ahmadiyya wọn rí pé kì í ṣe true Islam Ahmadiyya nìkan ló ń ṣe Islam gidi àwọn nìkan ni ò ní jẹ́ ìyàwó àjọ Ọlọ́run lójú wọn kódà wọ́n bá débi pé wọ́n tún pèrè àwọn lọ́mọ Ọlọ́run gan pé àwọn lọ́mọ Ọlọ́run àbẹ́rẹ́ àdánwò wọ́n sọ fún wa pé metaphorically ni ọmọ Ọlọ́run ní Islam wa láti rẹ́ nìkan tó ń fi rẹ̀ ti sọ́dọ̀ Ọlọ́run pọ̀ ọmọ Ọlọ́run lòun ẹ wo àwọn ìgbàgbọ́ burúkú yẹn ìyá mi ní ẹ̀sìn Islam torí náà ń kọ́ ẹ má jẹ́ kí wọ́n fi èrúgbà ìbùkún lọ́wọ́ wa o ẹ má jẹ́ kí Ahmadiyya pe àfẹ́ládú bí àrùn fún wa o torí pé ọ̀nà jìn síra wọn gidi gan
so ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà ẹ̀sìn Islam ká sì kí àwọn èèyàn wa nílọ̀ ẹ má lọ mọ́ṣáláṣí Ahmadiyya lọ kírun kì í ṣe àyè àwọn mùsùlùmí ẹni tó ṣíwájú tó ń lead irun yẹn fún Ahmadiyya tó jẹ́ kan nínú mẹ́mbà àwọn tó nígbàgbọ́ nínú Ghulam Ahmad kò sí iyèméjì ń pa wípé kì í ṣe mùsùlùmí gidi òun àti àwọn àràbà àtàwọn olíwo wọn yàtọ̀ fúnra wọn o ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbà fi ṣe Ọlọ́run ni torí pé òpòrọ̀ ànábì òun náà ni Ghulam Ahmad ṣe torí náà ńkọ́ ẹ jẹ́ kí á jìnnà sí àwọn tí a wí wọ̀nyí kí wọ́n má bàa kó fáírọ́ọ̀sì tiwọn kí wọ́n má bàa kó ràn wá abẹ́ Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí gbogbo gbìyànjú èyí tí a ti rí ṣe yìí kó ṣe àǹfààní fún ìjọ Ahmadiyya kí Ọlọ́run kó bá wa tọ́ wọn sọ́nà kó ṣe wọ́n ní mùsùlùmí tòótọ́ tó ń tẹ̀lé ànábì wa sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí khatamun nabiyyin òpin àwọn ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ Ọlọ́run kó sì ṣe wọ́n ní ẹni tí ó padà ṣe kèfèrí pẹ̀lú Ghulam Ahmad ànábì òpùrọ̀ yìí tó dìde láti inú gbó ìlú abúlé tá ń pè ní Qadian ní ilẹ̀ India lọ́hùn. aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.